gbàyé ẹ̀ tún tọ́ wò. kéku lè gbọ́ kó lọ sọ fún toko pé ọmọ pẹ́rì ti dé o káàdán ó lọ rò fó bẹ́ẹ̀ Adédèjì Sàlámì ti dé. mo fẹ́ gbìyànjú lórí ètò lónìí mo fẹ́ yànnàná nǹkan kan dáadáa fún wa. màá yànnàná ẹ̀ fún wa. màá jẹ́ kí gbogbo wa pátápátá ká lóye ẹ̀. màá pín yẹ́bẹ́yẹ́bẹ́. màá gbìyànjú gẹ́gẹ́ bá a ti ṣe gbọ́ gẹ́gẹ́ bí ìtàn òun ṣe ìwádìí ìjìnlẹ̀ bó ṣe já mọ̀ màá nà yẹ́bẹ́yẹ́bẹ́ fún wa lórí ètò lónìí. láyékáyé tá a bá lè wá ká má gbàgbé orírun wa ọ̀rọ̀ pìtàn rí ẹwà nǹkan jókòó lé kájọ kọ́gbọ́n o. ẹ̀ náà ló sì jẹ́ pé ìta mú wá níjẹjọ náà ètò ẹnìkan òun náà ní ọ̀rọ̀ pìtàn ló gbéyẹ̀wò ń jẹjọ́ ló sì jẹ́ pé a béèrè ìbéèrè nígbà tá a parí ẹ̀ àwọn èèyàn dá sí rẹpẹtẹ o àwọn èèyàn dá sí àmọ́ ẹnìkan náà ló gbà ẹnìkan dondo òun ló gbà. Skeledi pírísẹ́ńtà wa. Skeledi pírísẹ́ńtà wa. ọjọ́ tí í pẹ́ tó ti ń bá a bọ̀. àlọ́jọ́ tí í pẹ́ tó ti ń bá a bọ̀. ọjọ́ jíjẹ. ìtàn ìgbésí ayé Oyinkanṣọ́lá Àbáyọ̀mí ìtàn ìgbésí ayé Oyinkanṣọ́lá ọlọ́lá Oyinkanṣọ́lá Àbáyọ̀mí òun náà la gbéyẹ̀wò níjẹjọ́ lórí ètò ọ̀rọ̀ pìtàn yìí àmọ́ wá béèrè ìbéèrè kan bẹ̀ ṣe é rántí ìbéèrè tá a béèrè ẹ jẹ́ rán yín létí. kèrè mi kọ́ sẹ́. kèrè mi kọ́ o kèrè mi kọ́ o iṣẹ́ ńlá ló ń ṣe. pírísẹ́ńtà. Skeledi pírísẹ́ńtà wa. ọjọ́ tí í pẹ́ tó ti ń bá a bọ̀. ìbéèrè tá a béèrè rèé nígbà tá a parí ẹ̀ a ní Oyinkanṣọ́lá Àbáyọ̀mí àti àwọn obìnrin mélòó míì ni wọ́n jọ dá ẹgbẹ́ òṣèlú àkọ́kọ́ tó wà fún àwọn obìnrin tó jẹ́ ẹgbẹ́ òṣèlú àkọ́kọ́ tó wà fún àwọn obìnrin nìkan èyí tá a mọ̀ sí Nigerian Women Party sílẹ̀ Oyinkanṣọ́lá Àbáyọ̀mí àti àwọn obìnrin mélòó míì ni wọ́n jọ dá ẹgbẹ́ òṣèlú àkọ́kọ́ yìí tó wà fún àwọn obìnrin nìkan yẹn Nigerian Women Party òun àtàwọn obìnrin mélòó míì ni wọ́n jọ dá a lẹ̀ ẹ wá wò ó iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òkùtàn wọ́n já mọ̀ pé Oyinkanṣọ́lá Àbáyọ̀mí pẹ̀lú àwọn obìnrin 12 míì ni wọ́n jọ dá a lẹ̀. wọ́n ló gbìyànjú ta lẹni tó gbìyànjú tó gbà á. kéré. kéré o kéré o. kéku. kéré o kéré o. kéku lè gbọ́ kó lọ sọ fún toko pé ọmọ pẹ́rì ti dé o. ṣé ẹ̀tọ́ ń ṣẹlẹ̀ ń rí yẹn o. fó bẹ́ẹ̀ Adédèjì Sàlámì ti dé. ẹ mọ̀ pé èmi àtàgbàwo lájọ wà lórí ètò lónìí iṣẹ́ ẹ̀lẹ́ ń rí ń bẹ̀. ètò kan ètò ló. Oyinkanṣọ́lá Àbáyọ̀mí àti àwọn obìnrin 12 míì táwa lẹni tó gbà á. Akínníyì Abbas láti Ìdí Àbá. Akínníyì Abbas ọ̀gbẹ́ni Akínníyì Abbas láti Ìdí Àbá àwọn náà ni wọ́n forí kórè. torí náà lẹ́yìn ètò ọ̀gbẹ́ni Akínníyì Abbas àwọn náà ni wọ́n máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi lẹ́yìn ètò fún ti ìjẹ́jọ́ gbàtà mú ìtàn ìgbé ayé Oyinkanṣọ́lá Àbáyọ̀mí wá ìbéèrè tá a béèrè ọ̀gbẹ́ni Akínníyì Abbas nìkan náà ló gbà á àwọn nìkan ló gbà á fúndì èyí olóyè Káyọ̀dé Akíntúndé baálẹ̀ Ajígbáyé Òkòkò olóyè Káyọ̀dé Akíntúndé tí wọ́n jẹ́ ọkọ ìlú baálẹ̀ Ajígbáyé Òkòkò àwọn náà ni wọ́n ní á fún wọn lẹ́bùn lórí ètò yìí ìyẹn fún ti ìta àmúwá ń jẹjọ́ Akínníyì Abbas ò ti forí kórè láti ọ̀dọ̀ baálẹ̀ Ajígbáyé Òkòkò. àmọ́ bẹ́ẹ̀ náà ló tún jẹ́ pé àtúnjọ máa tún rìnrìn àjò kan lónìí ìdí àtìtúmọ̀ sí ni pé ẹ mọ̀ pé ó ṣeé ṣe kọ́pọ̀lọpọ̀
kó máa ṣe wọ́n ní àyín pé báwo leléyìí ti jẹ́ báwo leléyìí ti jẹ́ àwọn míì wọ́n ò fẹ́ máa mú àríyànjiyàn wá àmọ́ iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òǹpìtàn pàápàá jùlọ èyí táwa yàn láàyò èyí tá a yàn láàyò gan gbáà tá a sì ń gbìyànjú nílé iṣẹ́ rédíò wa Sweet 107.1 lábẹ́òkúta láti lè máa jẹ́ kí gbogbo ẹ̀yin èèyàn pátápátá kẹ́ ẹ máa gbọ́ kẹ́ ẹ sì máa wò ó bẹ́ẹ̀ bá tún ṣe ń wò ó ẹ tún máa gbọ́ ẹ lọ gbìyànjú béèyàn ò fẹ́ ní carry over ẹ̀ bí ò bá lè gbọ́ báyìí kó lọ darapọ̀ mọ́ wa lójú òpó kọjú síwèé tílé iṣẹ́ rédíò wa ojú òpó kọjú síwèé ṣé ẹ mọ̀ yìí tí mò ń sọ Facebook page wa ni mò ń sọ yẹn tílé iṣẹ́ rédíò wa yìí Sweet 107.1 lábẹ́òkúta ó mà ṣe pàtàkì ó ṣe kókó kéèyàn gbọ́ ìtàn tòní ìyá tún fẹ́ mú wá lónìí kábíyèsí elédùmarè ọmọọmọ tí mo rí ẹ̀dá ìwọ náà ló tún ní tèmi lọ́wọ́ o. gbà bá tún wá parí ẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa ẹ mọ̀ pé àwọn kan náà ló ń tì wá lẹ́yìn á fún àwọn èèyàn káàdì bẹ́ẹ̀ sì rèé bá a bá tún ṣe láǹfààní á tún fún àwọn èèyàn lẹ́bùn àwọn tó ń dúró tì wá ṣé wọ́n ń ṣèrànwọ́ wọn ìpadà pàápàá jùlọ ẹ mọ̀ pé inú oṣù kejìlá òun náà la wà yìí bẹ́ẹ̀ náà ló tún jẹ́ lórí ètò yìí inú oṣù yìí á fún àwọn èèyàn lẹ́bùn rẹpẹtẹ àwọn èèyàn ó tún gbẹ̀bùn ọdún lórí ètò ọ̀rọ̀ pìtàn iléeṣẹ́ rédíò Sweet 107.1 Abẹ́òkúta wọ́n gbẹ̀bùn ọdún á fún àwọn èèyàn lẹ́bùn ọdún dáadáa lórí ètò yìí àmọ́ kì í ṣe kéèyàn máa pè wá ẹ má pè mí o ẹ má pè mí pé ẹ̀bùn ọdún tèmi dà béèyàn pè mí wọ́n kanra mọ́nítọ̀ ọ̀hún wọ́n kanra mọ́nítọ̀ ọ̀hún béèyàn pè mí èyí tí wọ́n bá ní á fún ẹ̀yìn èèyàn òun náà là á fi jíṣẹ́ èyí tí olóyè Elégbèdé tí wọ́n jẹ́ akọgun akọ́lékótó òkè àtà tí wọ́n bá ní fún yín òun náà ni wọ́n fún yín tí a fi jíṣẹ́ àgbà owó ń rẹ̀rìn-ín Thompson àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ èèyàn bá pè mí pé Skeledi ó kù tèmi onítọ̀hún yóò bá nǹkan mi lára mi. Ogunfunminire Ridwan mo ti rí ẹ̀ńbẹ̀ ó ti dúró rè olóyè Elégbèdé sẹ̀míhùn akọgun akọ́lékótó pé àti ṣe ń darapọ̀ mọ́ mi bẹ́ẹ̀ náà ni mo ti ń rí yín ẹ ti wà ń bẹ̀ ẹ ti correct ẹ máa darapọ̀ mọ́ mi ẹ máa wà ń bẹ̀ kájọ rìnrìn àjò ìní ẹ jẹ́ àjọ rìnrìn àjò ó yá Thompson gbé mi rìnrìn àjò ọ̀fẹ́ gbé ń pa. ọ̀làjúdé làwọn àgbà. ọkọ ìlú Ìgbòejò bó o ti ṣe ń pè mí mò ń gbọ́ etí mi ò di. ọ̀làjúdé làwọn àgbà gbé àṣà ìbílẹ̀ wa civilization ló jágbá gbogbo ta. lẹ́yìn Adéyínká Babátúndé Rasheed ọkọ ìlú Ìgbòejò bó o ti ṣe ń pè mí mò ń jẹ́ bó o ṣe ń pè mí mò ń dáhùn. ọ̀làjúdé làwọn àgbà gbé àṣà ìdílé wa. ọ̀làjúdé. ọ̀nà tádẹ́dá láàlẹ̀ ni mò ń tọ̀ yìí tó ṣáláàlẹ̀ mò ń gbà mọ́tọ̀nà òòṣà títí mo jálù Òṣògìṣò. mẹ́bọ̀ òòṣà tó dáwọ́ oṣù tẹ́lẹ̀ náà ló dáwọ́ ẹfun tàfin lórí adíá fún ọlọ́wọ̀ tí í ṣọmọ bíbí inú àgbọn nìrègùn ẹ wọ̀wọ̀ pẹ̀ lára mi ẹ̀yin àgbààgbà. eré yín mo wá ṣe ìran yín mo wá wọ̀ ẹ wọ̀wọ̀ pẹ̀ lára mi mo sídè sọ́wọ́ mo sídè sọ́rùn ẹ wọ̀wọ̀ pẹ̀ lára mi. wọ́n á bomi sóòrù lẹ́tọ̀ mi bá ti ń kán wọ́n á gbọ́mọ sí ẹ̀yìn.
Ifábọ̀wálé Aríbire kọ́fà bàbá Ọ̀yọ́ aládò olórí oníyemọjà ìlú Ìbàrà ọmọ akúdùmárègbé ọmọ agbélépa bí ọdẹ yàyà ẹ̀fẹ̀ ìlú Ìbàrà ìgbọ́n líka ìlú Ìbàrà ẹ̀ wọ̀wọ̀ pẹ̀ lára mi. lóyè Abíọ́dún Amúsàn Akíngbógun gbogbo ìlú Ìbàrà ẹ̀ wọ̀wọ̀ pẹ̀ lára mi. ọ̀làjúdé làwọn àgbàgbé àṣà. lóyè Fálékè Fágbénrú Amúsàn olúwo ìlú Ìbàrà ẹ̀ wọ̀wọ̀ pẹ̀ lára mi. wòlíì Ọlọ́run ní Ṣọlá Mọ́sùnrò bàbá orí òkè mọ́lẹ̀ bàbá oníbíbélì ṣẹ́ ẹ ti tàn mọ́lẹ̀ yẹn ṣẹ́ ẹ ti wà ń di ìmọ́lẹ̀ yẹn. ilé wọn tún máa ń ṣe kan fáyà tuntun. ìyàwó méjì ogbè náà ló sọ nǹkan kan. àrò tí ò ní ná. ní ọdún ní ṣàwò wọn nù lé kíní ṣàwò wọn lọ́ọ̀dẹ̀ kékeré báyìí láti pilẹ̀ àwo tó bá dókè agbodò agbọlọ agbodò bábà ìkòkò. adíyá fún ayé nígbà táyé ń sunkún àìlẹ́nìkan wọn ní lọ́dún náà lọ́hùn àwọn ohun mẹ́rin ló wà nú ayé. ìkíní ilẹ̀ ìkejì omi ìkẹta afẹ́fẹ́ nígbà tí ọ̀nà kò ẹ̀kọ́ ẹ̀ṣẹ̀ lẹ́ẹ̀kẹrin wọn. àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọn lọ bẹ́lẹ́dùmarè lọ́jọ́ kan wọn láwọn fẹ́ wúlò ní parere láyé. Elédùmarè ní kí wọ́n rúbọ ikú méjì olùwérí ẹja méjì abirù gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ ó bí adìyẹ méjì abi ẹ̀dọ̀ lùkélùké. wọ́n rúbọ ẹbọ fín ẹbọ sìdá tó bá ṣe bí ìṣe tèmi Adédèjì Sàlámì Skeledi pírẹsẹ́ńtà akínkanjú ọmọ bàbá akínkanjú ọmọ bẹ́rẹ̀ ẹ̀ wọ̀wọ̀ pẹ̀lára mi ẹ̀yìn àgbààgbà. àdìgbé ajé olókun asọ̀rọ̀ dayọ̀ mo pé orí òkun òní burú títí ọmọ alẹ́ ìfẹ́ lọ́lọ́ ọ̀rọ̀ olókun abáralé kókó bí ọta bí kẹlẹ̀bẹ́ bá balẹ̀ afárá yẹ́rù pẹ̀kìtì. ìbá àwọn tó kọ́ tẹ́lẹ̀ náà dùwà akíọ̀lẹ̀ aṣáwó sàgbámì goronjo ìbà akíọ̀lẹ̀ aṣáwó sàgbámì goronjo ìbà wá kí o rẹ́fọ̀n gángan àárò bí ológbò ẹ̀gàn lọ́fà lálùbọ́ adúbí iwájú òun ajíbóyè dédà ògèdègèdè ti dé ọmọ ilé tí ó wá gbóúnjẹ. Adédèjì Sàlámì Túndé Skeledi pírẹsẹ́ńtà akíkanjú ọmọ bàbá akíkanjú ọmọ pẹ́rì. ó tó di pọ́n káwọn kú bàdé o. ìlú ti dáyé ó tó di pọ́n wà ń lógo òdù. oṣù ti dáyé tipẹ́tipẹ́. ẹ jẹ́ wo tàwọn ọmọ Ògúnfunminire yìí. ẹ jẹ́ wo ìtàn tòní yìí tàwọn ọmọ Ògúnfunminire. ìrìn àjò àwọn ọmọ Ògúnfunminire láti Ilé Ifẹ̀ títí tí wọ́n fi dé ibi tí àwo wọn rì sí. ìrìn àjò àwọn ọmọ Ògúnfunminire láti Ilé Ifẹ̀ títí tí wọ́n fi dé ibi àwo wọn rì sí. òun náà nìyí tá a fẹ́ wò lórí ètò ọ̀rọ̀ pìtàn lónìí. bẹ́ẹ̀ ti ṣe ń darapọ̀ mọ́ mi lójú òpó kọjú síwèé ìyẹn Facebook page wa Sweet 107.1 ẹ máa pín kẹ́ ẹ máa share ẹ máa share kẹ́ ẹ máa pín. ṣùgbọ́n kí n tó lọ́nù ẹ̀ yá ṣe báyìí Thompson jẹ́ rìnrìn àjò jẹ́ kónọ́mọ̀ nǹkan tá à ń tà ká wá wọnú ẹ̀ gan gbà jẹ́ rìnrìn àjò ọ̀fẹ́ gbé ń pa. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí látọ̀dọ̀ alájà Amdalat Abẹ́gbé Bankole ọmọ olówó òdùrú ọmọ ajíbọ̀ṣìn ẹ kú oríire ẹ sì kú ìmúrasílẹ̀ ayẹyẹ ìwúyè alákòóso Òwúdọ̀tun Oríyanrìn Township tí Alhaji Chief Honourable Sulaiman Alao Bankole yóò jẹ lábẹ́ bàbá wa kábíyèsí aláìlúwà ọba Olúsànyà Adégbóyèga Dòsùnmú Amóròrò kejì Olówú of Òwu Kingdom tí yóò wáyé ní Thursday ọjọ́ 9 oṣù kejìlá ọdún yìí ní Olówú Palace Òkè Àgó Òwu Abẹ́òkúta wẹ̀jẹwẹ̀mu yóò wáyé ní No. 3 Northfield Makinde Street opposite Àgbẹ̀lọba Quarry Road Abẹ́òkúta. Alhaji Chief Honourable Sulaiman Alao Bankole oyè amọ́ríò àṣẹ olùkíni Alájà Amdalat Abẹ́gbé Bankole lórúkọ àwọn ìyàwó alákòóso tuntun Òwúdọ̀tun Oríyanrìn Township. nínú àṣà àdílé wọn tún máa ń ṣe kan fáyà tuntun. ìyàwó àsìkí tó bá mú dèjì àrò tí ó níná wá wá ṣàdúrà fún. Ògúnfunminire ìrìn àjò ẹ̀ àti àwọn ọmọ ẹ̀ láti Ilé Ifẹ̀ títí tí wọ́n fi rìn dé ibi àwo wọn rìn sí tí wọ́n fi rìn dé ibi àwo wọn rìn sí. òun náà ni ìtàn tá a fẹ́ gbéyẹ̀wò báyìí. àwa fẹ́ ká gbìyànjú ká tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́. mi ò ní fi àpè mí lẹ́yìn ètò yìí àbí àpè mí pé báwo tún ni ìtàn yìí ṣe jẹ́ mi ò ní fi àṣẹ bẹ́ẹ̀. rí pé bá a bá máa wò ó eléyìí náà ni ó di ẹ̀kejì tá a mú ìtàn yìí wá. àmọ́ lónìí wọ́n gbìyànjú bá a bá ti ń bá a lọ wọ́n máa ṣàlàyé àwọn nǹkan kan fún wa kó lè fi yé wa yékéyéké. màá jẹ́ ó yé wa yékéyéké dáadáa débi pé
bẹ́ẹ̀ èèyàn bá tiẹ̀ máa pé òun ó tiẹ̀ tún béèrè nǹkan kan lórí ẹ̀ wọ́n pè é kó padà sí ìrántí ní èyí tá a ti mú wá. Ogunfunminire òun àtàwọn èèyàn ẹ̀ tí wọ́n fi dé ibi àwo wọ́n rìn sí. ẹ wò ó iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ òun àwọn òpìtàn òun náà ni wọ́n yànnàná ẹ̀ tí wọ́n fi lélẹ̀. wọ́n já mọ̀ pé ṣáájú kí ibi tá à ń pè ní Abẹ́òkúta yìí kó tó máa jẹ́ Abẹ́òkúta rárá, ṣáájú kí ibi tá à ń pè lábẹ́òkúta yìí tó máa jẹ́ Abẹ́òkúta rárá, ṣáájú ẹ̀ òun náà ló jẹ́ pé àwọn Àwórì wọ́n ti kọ́kọ́ la ibi tí àwọn ibì kan kọjá nínú Abẹ́òkúta yìí. Kó tó di pé àwọn Àwórì yìí nígbà náà lọ́hùn-ún wọn èyí jẹ́ Àwórì, wọn ẹ̀ tí ì máa pè wọ́n ní Àwórì. Kì í ṣe pé Àwórì ni wọ́n ń pè wọ́n, ẹ jẹ́ n bẹ̀rẹ̀ sí yànnàná ẹ̀ dáadáa. Wọn ẹ̀ tí ì máa pè wọ́n bẹ́ẹ̀. Àwọn ọmọ Ogunfunminire ní iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òpìtàn já mọ̀ pé kí ibi tó ń jẹ́ Abẹ́òkúta yìí kó tó máa jẹ́ Abẹ́òkúta ni wọ́n ti la àwọn agbègbè kan kọjá níbi tá a mọ̀ sí Abẹ́òkúta yìí kó tó di pé wọ́n dé ibi ìtẹ̀dó wọn gan. Bẹ́ẹ̀ sì rèé a mú ìtàn kan náà wá tá a já mọ̀ pé àwọn ẹ̀yà ayé wa kan àwọn náà ti kọ́ wà ní Abẹ́òkúta yìí níbi tá a mọ̀ sí Abẹ́òkúta yìí ṣáájú kíbi tó ń jẹ́ Abẹ́òkúta yìí tó máa jẹ́ Abẹ́òkúta rárá. Bẹ́ẹ̀ a sì pé kí odò Ògùn omi tá a mọ̀ sí omi odò Ògùn gan kó tó dé rárá ká tó mọ omi tá à ń pè ní omi odò Ògùn ní àwọn ẹ̀yà Abẹ́òkúta yìí, àwọn ẹ̀yà ayé wa yìí tó wà ní Abẹ́òkúta ńgbà náà, àti pé àwọn náà ti dé Abẹ́òkúta. Àmọ́ àwọn náà nígbà náà lọ́hùn-ún àwọn náà kì í ṣe orúkọ tí wọ́n ń pè wọ́n ńgbà náà ní ẹ̀yà ayé wa ni wọ́n ń pè wọ́n torí pé Yewa ni wọ́n. Ilé Ifẹ̀ làwọn náà ti kú ni wọ́n ti gbéra táwọn náà fi rin ìrìn àjò. Àmọ́ ńgbà wọ́n rin ìrìn àjò wọn a máa rí i pé àwọn ibì kan wà tí wọ́n ń dárúkọ ńbẹ̀. Bọ́n ti dé Jábàtà gbogbo ẹ̀ náà la dárúkọ fún wa tí wọ́n tún rìn kán tó ṣẹ̀ dé Ifá ló ṣàtọ́nà àwọn yẹn náà ńgbà náà lọ́hùn. Àwọn ẹ̀yà ayé wọ̀ wọ́n tá a mọ̀ sí tá a pé Ifá pé ibi wọ́n bá ti rí odù ọ̀bàrà ibẹ̀ ni kán tẹ̀dó sí. Àwọn náà ni nígbà wọ́n wá tẹ̀dó sí orílẹ̀ wọn. Ibì kan wà tí wọ́n ń pè ní Ọ̀yàn, ibẹ̀ ni wọ́n ti kọ́ rí odò yìí kó tó ṣẹ̀ di pé wọ́n tún ń sún síwájú sí i kán tó ṣẹ̀ wá rí odò yìí gan gbáà ní ibi tá a mọ̀ sí orílẹ̀ wọn. Àwọn ni nígbà wọ́n máa tú orúkọ wọn, àwọn ni a mọ̀ sí Ìbàrà. Odù tó bí wọn òun nù odù ọ̀bàrà. Ìgbà náà la mú odù ọ̀bàrà, odù tó bí ìlú Ìbàrà la mú yẹn wá. Àwọn yẹn ti dé kí ibi tó ń jẹ́ Abẹ́òkúta yìí kó tó tiẹ̀ gba orúkọ Abẹ́òkúta, kí odò Ògùn gan kó tó jẹ́ odò Ògùn ni wọ́n ti dé. Ẹ̀kọ́ dìyẹn mú òun gbìyànjú àti yànnàná ẹ̀ dáadáa. Ẹ wá wò ó àwọn Àwórì náà, àwọn Àwórì àwọn náà ti la àwọn ibì kan kọjá ní ìlú Abẹ́òkúta yìí kó tó di pé ó ń jẹ́ Abẹ́òkúta gan. Ṣùgbọ́n ìtàn wọn ò sọ rárá pé kí omi odò Ògùn gan tó dé, ìtàn débẹ̀. Ṣùgbọ́n kí Abẹ́òkúta tó máa jẹ́ Abẹ́òkúta ó yá lè mọ̀ pé àwọn Àwórì ti làwọn ibì kan náà kọjá. Ẹ wá wò ó iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òpìtàn ó wá ní àwọn ibi tí wọ́n là kọjá yìí wọ́n dúró ń bẹ̀ náà tó jẹ́ pé kì í ṣe pé wọ́n tẹ̀dó bẹ̀ ṣùgbọ́n bíi pé kéèyàn dúró kéèyàn sinmi ń bẹ̀
látàrí pé ìwọ̀n wọn gbélé wọn lọ́wọ́ ibi òun náà ń kọ́ dúró sí àwọn náà ń dúró ń bẹ̀ nígbà yẹn bá tún gbéra àwọn náà ò gbéra ó yẹ wá tẹ̀lé mi ká lọ́nù tán wọn. gẹ́gẹ́ bí iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òǹpìtàn bó ṣe já mọ̀ ẹ wò ó ibo gan-an ní ìtàn iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òǹpìtàn ti já mọ̀ pé àwọn ọmọ Àwórì gan-an tí wọ́n ti ṣẹ̀ wá ọmọ ta sì ni wọ́n. àwọn ọmọ Àwórì ibo wọ́n ti ṣẹ̀ wá ọmọ ta sì ni wọ́n nígbà náà wọn ìgborúkọ o bíi tàwọn ìbàrà náà ni tó jẹ́ ńgbà wọ́n ṣẹ̀ dọ́dọ̀ wọn ṣé wọ́n ṣẹ̀ rí odò ọ̀bàrà ni wọ́n gba orúkọ tí wọ́n ṣẹ̀ ń jẹ́ ìbàrà ibi àrà látàrí odò ọ̀bàrà. àwọn Àwórì ìgborúkọ ńgbà náà lọ́hùn ẹ wá wò ìgbà wo wọ́n gborúkọ báwo wọ́n ti gborúkọ ibo wọ́n ti wá. ìtàn iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òkùtàn wọ́n já mọ̀ pé ọkùnrin kan tórúkọ ẹ̀ ń jẹ́ Ogunfunminire. Ogunfunminire yìí wọ́n ní òun gan ló jẹ́ ọ̀kan lára àwọn ọmọ Odùduwà tó jẹ́ bàbá àwọn Yorùbá. àwa kọ́ la sọ bẹ́ẹ̀ ìtàn iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ni ó pé ọkùnrin kan jẹ́ Ogunfunminire nígbà yìí ẹ̀ nígbà náà lọ́hùn-ún. Ogunfunminire yìí ló wá jẹ́ ọ̀kan lára àwọn ọmọ Odùduwà. a ti mọ̀ pé bá a bá pé ọ̀kan lára àwọn ọmọ kì í ṣe pé dandan pé Odùduwà ló bí a ti mọ̀ pé ìran Odùduwà ni torí ẹlòmíì bó ti gbọ́ ọ̀kan lára àwọn ọmọ Odùduwà a máa pé ṣé wọ́n dárúkọ Ogunfunminire inú àwọn ọmọ Odùduwà ni. a ti mọ̀ pé ìrun ẹ̀ ni bẹ́ẹ̀ èèyàn bá jọmọ ọmọ ẹnìkan ìrun ẹ̀ ni ẹjẹ́ àṣeyẹn bẹ́ẹ̀ tí mi ń fẹ́ kí béèrè kankan wáyé lórí ìyẹn bí irú ẹ̀ náà bí gbogbo wa náà bá ti ṣe ń jó kọ ni ẹ máa wo Adédèjì Sàlámì ẹnìkan náà ló ń jẹ́ Sàlámì yẹn nígbà náà lọ́hùn ṣùgbọ́n Adédèjì Sàlámì yẹn sì ń jẹ́ bẹ́ẹ̀ lómi ọba máa pé a máa wá wò ó pé ọmọ Sàlámì ṣé ọmọ Sàlámì kọ́ bẹ́ẹ̀ náà ni tí Ogunfunminire ṣe jẹ́ ọmọ Odùduwà ni torí ìran Odùduwà ni lára àwọn ọmọ Odùduwà òun náà ló bí Ogunfunminire. iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òpìtàn ẹ wá wò ó tán tẹ̀ wájú wọ́n wá pé ó kúrò láàfin Oòduà ńgbò kúrò láàfin lọ́jọ́ kan òun náà ń wá bí ìtẹ̀dó tòun kóun lọ tẹ̀dó síbì kan. àmọ́ bí wọ́n bá tẹ̀dó sí yìí àwọn òpìtàn já mọ̀ pé kí Ogunfunminire kó tó kúrò ní ààfin Odùduwà wọ́n pé wọ́n fún un ní àwo kan wọ́n fún un ní àwo kan. àwo yìí gan náà ni wọ́n pé bó o bá ti ń lọ fi àwo yìí ó fi lórí omi ó wàá máa tọpa ibi àwo yìí bá ń lọ ó máa tọpa ẹ̀ lọ. wọ́n yànnàná àwọn nǹkan dáadáa lórí ètò yìí ó máa tọpa ẹ̀ lọ bí àwo yìí bá ti ń lọ ó máa tọpa ẹ̀ lọ àmọ́ ibi ó bá rí tí àwo yìí bá rì sí ibẹ̀ gan-an níbi tẹ́ ẹ tẹ̀dó sí. ẹ gbọ́ ibi àwo yìí tó bá rì sí gan-an gbà ibi ẹ bá dé táwo yìí fi rì sínú omi tí ò yọrí mọ́ rárá tẹ́ ẹ̀ rí mọ́ rárá tó túmọ̀ sí pé kí nǹkan wọlẹ̀ sínú omi kó bíi pé ó wọlẹ̀ lọ àmọ́ orí omi ní tiẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n pé ibẹ̀ ni wọ́n tẹ̀dó sí. àmọ́ iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òpìtàn wọ́n já mọ̀ pé Ogunfunminire àti àwọn èèyàn ẹ̀ wọ́n múrìn àjò pọ̀n
wọ́n múrin àjò pọ̀ wọ́n ń tẹ̀lé àwo yìí. wọ́n múrin àjò pọ̀ wọ́n ń tẹ̀lé àwo. wọ́n múrin àjò pọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí tẹ̀lé àwo. jádókè lọ́hùn kárùkù sí nǹkan tàǹtà. òyìnbó ló ṣe wédiwé ọ̀làjú ṣàlàyé. ẹ tẹ́tí sí àǹfààní Orange Friday yìí fi owó rẹ ra ilẹ̀ kó o sì jẹ èrè ìdá 50 ìyẹn 50% gain lójú ẹsẹ̀. Orange Friday tí iléeṣẹ́ IAS yìí á sọ owó rẹ di púpọ̀ sí i láìsí ìdààmú tàbí wàhálà lójú ẹsẹ̀. ohun tó kàn máa ṣe nìyí ìwọ ṣàtìrí dájú pé ó pẹ̀lú àwọn olóríire tí wọ́n á ra plọ́ọ̀tì ilẹ̀ méjì tí à ń tà ní 800,000 naira lójú ẹsẹ̀. ilẹ̀ 1.2 million naira ìyẹn plọ́ọ̀tì mẹ́ta ni ẹni tó bá ra ilẹ̀ yìí máa gbà. bí o bá sì láǹfààní láti sanwó ilẹ̀ plọ́ọ̀tì mẹ́rin tán lẹ́ẹ̀kan náà tí iye rẹ̀ jẹ́ 1.6 million naira. ilẹ̀ plọ́ọ̀tì mẹ́fà lódìndínlẹ̀ máa gbà tí iye rẹ̀ sì jẹ́ 2.4 million naira. ra ilẹ̀ kó o sì jèrè ìdá 50 lójú ẹsẹ̀. pé nọ́mbà yìí fún àlàyé síwájú sí 081 51 63 63 81. ọjọ́ kẹwàá oṣù kejìlá ni àǹfààní yìí máa kásẹ̀ ńlẹ̀ o. Make you join the Obunge Yellow Awoof giveaway. They jollificate with extra 500% bonus anytime when you recharge with 100 naira or more on top MTN Better Talk. And if you like everyday Awoof, na star 888 hash, you go take recharge to enjoy 600% Awoof bonus on top MTN Awoof for you and enjoy 700% extra bonus every time when you recharge 100 naira or more on top MTN Yafu Yafu. So turn up Awoof with a boost brain. Everywhere you go, MTN. ọ̀làjú ṣàlàyé. òyìnbó ló ṣe wédiwé o. ọ̀làjú ṣàlàyé. òyìnbó ló ṣe wédiwé ọ̀làjú ṣàlàyé. ìrìn àjò àwọn ọmọ Ogunfunminire láti ilé Ifẹ̀ títí tí wọ́n fi dé ibi àwo wọn rì sí. òun náà nìyí tá à ń bábọ̀ lórí ètò ọ̀rọ̀ pìtàn pẹ̀lú Adédèjì Salami Skeledi pírẹsẹ̀ntà nílé iṣẹ́ rédíò wa Switch 107.1 lábẹ́òkúta. ẹ máa darapọ̀ mọ́ wa ń bẹ̀ lójú òpó kọjú sí ìwé wa Switch 107.1 kẹ́ ẹ wá máa bá wa pín ẹ máa bá wa share. ibi abáadé ni pé Ogunfunminire òun àtàwọn èèyàn ẹ̀ wọ́n máa múrin àjò pọ̀ wọ́n ń tẹ̀lé àwo yìí wọ́n ń tẹ̀lé àwo ibo ni àwo rì sí wọ́n ń tẹ̀lé. àwọn òkùtàn já mọ̀ pé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ tí wọ́n ti kúrò ní ilé Ifẹ̀ àwọn nǹkan kan wà tí wọ́n gbìyànjú láti yànnàná bí iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ wọn àwọn òkùtàn ṣe já mọ̀ ni o. lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ tí wọ́n ti kúrò ní ilé Ifẹ̀ wọ́n ní nígbà tí wọ́n dé ibì kan ní ìtòsí olókè méjì ẹ máa gbọ́ nígbà wọ́n débì kan nítòsí olókè méjì wọ́n wá pé kí wọ́n tó dé ibi tí à ń pè ní Abẹ́òkúta wọ́n já mọ̀ pé àwo yìí ó dúró àwo náà dúró lórí omi lójijì ni kò rí ó dúró lórí omi lójijì. ẹ wá wò ó ohun tí wọ́n yànnàná rèé nígbà wọ́n ń bọ̀ wọ́n kan àwọn ibì kan ṣùgbọ́n wọn ò lè dúró bẹ́ẹ̀ torí pé kì í ṣe ibùdó wọn kì í ṣe bí wọ́n máa dó sí. àwọn ibi tí wọ́n kàn àwọn bí tí ò tí ì lò ó kọ ni táwọn èèyàn ò tí ì dó sí rárá wọ́n gbọ̀nà ọbẹ̀ wọ́n gba àwọn ibi táwọn èèyàn ò tí ì dó sí. ìdí nìyẹn tá a ṣe gbọ́ orúkọ àwọn ibi tí wọ́n gbà yẹn rárá ṣùgbọ́n bí tá a rí i pé èèyàn ti dó sí ibẹ̀ náà lórúkọ ti bẹ̀rẹ̀ sí yọ yìí. wọ́n ní wọ́n gbà dé ibì kan ní ìtòsí olókè méjì. ẹ wò ó ìtòsí olókè méjì a jẹ́ pé ibì kan tó wà nítòsí olókè méjì kò tí ì so kọ́ ń bẹ̀ rárá wọn ì dó síbẹ̀ kò ì sẹ́ni dó síbẹ̀. ṣùgbọ́n olókè méjì tá à ń sọ yìí ó túmọ̀ sí pé àwọn kan ti dó sí olókè méjì. Alhaji Monsuru kówó pé babalájé Natayud mo rí ẹ ń bẹ̀ ó dúró rè àwọn kan ti wà ń bẹ̀ tó sì ti jẹ́ pé ibẹ̀ ti gbó kọ olókè méjì tóun náà tó ní òun tóbi.
nítòsí wọ́n ní kó tó di pé àádé Abẹ́òkúta. ẹ mọ̀ pa sọ pé ibi tá a mọ̀ sí Abẹ́òkúta yìí kò yìgbọ́n ajá Abẹ́òkúta ń gbà náà lọ́hùn-ún táwọn náà tí wọ́n ti gbà wọ́n bí tá a wí kọjá. ẹ wá wò ó ibi apétòsí olókè méjì yìí àwo náà dúró ní kò rí ó dúró lójijì. àwọn òpìtàn pẹ̀lú iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ wọ́n wá já mọ̀ pé ọjọ́ mẹ́tàdínlógún 17 days ni àwo náà fi dúró tó túmọ̀ sí pé wọ́n lo ọjọ́ mẹ́tàdínlógún ń bẹ̀ pẹ̀lú bí àwo náà ti dúró torí pé àwo ò rí wọ́n lọ́jọ́ mẹ́tàdínlógún 17 days tó túmọ̀ sí pé ìtẹ̀dó àwọn kan ni wọ́n wà wọn. ṣùgbọ́n nígbà tó di ẹ̀yìn ọjọ́ mẹ́tàdínlógún àwo yìí tún bẹ̀rẹ̀ sí lọ ó tún bẹ̀rẹ̀ sí lọ lórí omi ó ń lọ lórí omi gbogbo wọn náà àwọn ọmọ Ògúnfunminire wọ́n tún bẹ̀rẹ̀ sí tẹ̀lé lọ wọ́n ń tọpasẹ̀ àwo yìí lọ. iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òpìtàn tún pé nígbà tí àwo yìí tó tún máa tún débì kan ìyẹn ibi tá a mọ̀ sí òkè àtà bí wọ́n ti pè é nù wọ́n nígbà tó dé òkè àtà àwo yìí tún dúró ó tún dúró náà ní kórì tó túmọ̀ sí pé àwọn kan ti wà ní òkè àtà ọ̀hún òkè àtà ti gbó kọ ìyẹn náà ọ̀rọ̀ ọjọ́ mi ni àti mú yẹn náà wá rí lórí ètò yìí tá a pé ìwáyé òkè àtà àti mú yẹn náà wá rí ìyẹn tún dọ̀rọ̀ ọjọ́ mi báyìí tó túmọ̀ sí pé àwọn kan ti wà ní òkè àtà ibẹ̀ láti já mọ̀ pé àdó òun náà ló kọ́ dó síbẹ̀ ìyẹn sí òkè àtà tó jẹ́ lára àwọn akọni ìbàrà nígbà àwọn ìbàrà tí wọ́n dé orílẹ̀ wọn kan tó pinra wọn fọ́ká ìyẹn náà ló wá já mọ̀ pé àwọn ọmọ Ògúnfunminire náà nígbà wo wọ́n dé òkè àtà níbi tí àwọn èèyàn ti wà táwọn kan ti tẹ̀dó sí. tẹ́ bá rí bá a ti mú ìtàn yìí bọ̀ ẹ rí i pé àti ìdárúkọ àwọn ibì kankan ṣáájú pé ibi báyìí wọ́n ń débi báyìí tó jẹ́ àwọn ibi tó lóko tó túmọ̀ sí pé àwọn ibi tí àwọn ibì kan náà wọ́n á ti kọ́ dé ṣùgbọ́n àwọn ibẹ̀ yẹn ò tí ì lóko kò tí ì sẹ́ni débẹ̀ àmọ́ wọn ò gbọ́dọ̀ dó síbẹ̀ torí pé ìwọ̀n wọn ni wọ́n máa rí àmì tí wọ́n máa rí wọn tí ì rámì lẹ́yìn ìtòsí olókè méjì àti òkè àtà tó ti wà ṣáájú. wọ́n tẹ̀síwájú wọ́n tún bẹ̀rẹ̀ sí lọ lẹ́yìn ọjọ́ mẹ́tàdínlógún 17 days wọ́n tẹ̀lé àwo yìí báwo tún ṣe ń lọ lórí omi àwo yìí tún ń lọ lórí omi. ìtàn iṣẹ́ ìwádìí òun àwọn òpìtàn já mọ̀ pé lẹ́yìn tí wọ́n kú ò ní Abẹ́òkúta ìyẹn níbi tá a mọ̀ sí Abẹ́òkúta wọ́n wá já mọ̀ pé ọ̀gbẹ́ni kan wà láàrin wọn tó jẹ́ alágbára ìyẹn ni a túmọ̀ sí Ọ̀ṣọ́ Àròbí Ológbò Ẹ̀gàn Ọ̀ṣọ́ Àròbí Ológbò Ẹ̀gàn tóun yàtọ̀ sí Ògúntádé Àròbí Ológbò Ẹ̀gàn tá a sọ nígbà tá a mú ìtàn ti odù ọ̀bàrà odù tó bí ìlú Ìbàrà wá. Ògúntádé Àròbí Ológbò Ẹ̀gàn òun ló dó sí ibi tá a mọ̀ sí abúlé Àrò ń tiẹ̀ tó jẹ́ ti àwọn Ìbàrà nígbà mú tí wọ́n wá ṣùgbọ́n Ọ̀ṣọ́ Àròbí Ológbò Ẹ̀gàn tó jẹ́ nú àwọn ọmọ Ògúnfunminire iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ajá mọ̀ pé lẹ́yìn tí wọ́n kú ní Abẹ́òkúta nígbà agbègbè Abẹ́òkúta ó ní òun wá takú síbì kan bẹ̀ ó pé òun ò dò síbì tó túmọ̀ sí pé àwọn kan àwọn Ìbàrà wọ́n wà ní ibi tá a mọ̀ sí Abẹ́òkúta àmọ́ ìwọ̀n eléyìí wọ́n ti kúrò ní Abẹ́òkúta. Ọ̀ṣọ́ Àròbí Ológbò Ẹ̀gàn dó síbẹ̀ ní tiẹ̀
ẹ wá wò ó iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òpìtàn ó wá tẹ̀síwájú ẹ wá wọlé yìí wọ́n nígbà tí wọ́n tún dé ibì kan tá a mọ̀ sí ìṣẹ́rí ó túmọ̀ sí pé ìṣẹ́rí náà ti gbóòkọ kí wọ́n tó débẹ̀ ìṣẹ́rí ti gbóòkọ nígbà wọ́n dé ìṣẹ́rí wọ́n níbẹ̀ ni wọ́n pẹ́ sí dáadáa wọ́n pẹ́ sí ìṣẹ́rí ẹ mọ̀ pé wọ́n ń lo 17 days ní àwọn ibi tí wọ́n kọ́ ń dó sí ṣùgbọ́n ní ìṣẹ́rí wọ́n já mọ̀ pé wọ́n pẹ́ ń bẹ̀ kódà wọ́n pẹ́ dáadáa. nígbà wọ́n rí i pé àwo ò lọ mọ́ tó kàn dúró sójú kan níbẹ̀ wọ́n pé fún bíi ó fẹ́ tó ọdún kan tí wọ́n fi wà ń bẹ̀ táwo fi dúró òun ni wọ́n ní 17 times 17 289 days ni wọ́n lò ń bẹ̀. ibẹ̀ gan ni Ògúnfúnminire ti wá wò pé ẹ̀yin èèyàn mi oníkúlùkù yín ó dàbí pé ibi gan látẹ̀dó sí ẹ wá wò ó àwọn nǹkan kan sodó ń bẹ̀ torí pé iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ àmọ́ ìyẹn náà kì í ṣọ̀rọ̀ òní iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òpìtàn já mọ̀ pé àwọn kan wà ń ṣẹ̀rí tí wọ́n bá ń ṣẹ̀rí àmọ́ látàrí pé wọ́n jọ sọ̀rọ̀ pọ̀ ibi tá a mọ̀ sí ìdúmọ̀tà tó túmọ̀ sí pé ibẹ̀ náà ti ń jẹ́ ìdúmọ̀tà ó túmọ̀ sí pé kí wọ́n tó débẹ̀ ibì kan ti ń jẹ́ ìdúmọ̀tà ìdúmọ̀tà yìí wọ́n ní àárín gbùngbùn Èkó òun ló wà ìdúmọ̀tà tó wà láàárín gbùngbùn Èkó àwọn òpìtàn pẹ̀lú iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ wọ́n ní àwo náà wọ́n ní ó bá pòòyì ó pòòyì yíká gbogbo orí omi yìí ó pòòyì yíká gbogbo orí omi ó sì wọlẹ̀ síbẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òpìtàn ṣe jẹ́ àmọ́ Ògúnfúnminire òun àtàwọn èèyàn ẹ̀ ìrìn àjò wọn láti Ilé Ifẹ̀ títí tí wọ́n fi dé ibi àwo wọn rì sí wọ́n já mọ̀ pé ìdúmọ̀tà yìí ibi tí a mọ̀ sí àárín gbùngbùn Èkó wọ́n já mọ̀ pé àwo yìí ó pòòyì yíká gbogbo orí omi ó pòòyì orí omi ó sì wọlé bẹ̀. àwọn òpìtàn ní nígbà tí Ọlọ́fin Ògúnfúnminire òun àti àwọn díẹ̀ tó tẹ̀lé tí wọ́n wá padà sí Ìdó níbi tó jẹ́ pé àwọn yòókù wọn tí wọ́n wà wọ́n ní àwọn eléyìí ló wá ń béèrè lọ́wọ́ wọn pé Ọlọ́fin Ògúnfúnminire àwo ń kọ́ Ọlọ́fin Ògúnfúnminire àwo ń kọ́ Ọlọ́fin Ògúnfúnminire náà wá ń dá wọn lóhùn pé àwo ti rì èsì tó fún wọn ni pé àwo ti rì ọ̀hún òun náà ló wá dókọ fún wọn òun ló wá dohun tá a mọ̀ sí Àwórì gẹ́gẹ́ bí iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òpìtàn ṣe jẹ́ àmọ́ ọ̀rọ̀ pìtàn. má dúró ńlé má fàkókò ṣòfò. ìwọ ṣẹ̀ṣẹ̀ parí wáyẹ́ẹ̀kì akẹ́kọ̀ọ́ tó wà ní ọlùdé ọ̀gá kọ́pà tó ń sìnrú ìlú oníṣẹ́ owó tó fẹ́ ṣàfikún ìmọ̀ kó lè máa rówó gọbọi òṣìṣẹ́ ìjọba tó ń wá ọ̀nà ọ̀tún láti máa pawó sápò ìwọ ń wáṣẹ́ o sì ti ríṣẹ́. má dúró ńlé má fàkókò ṣòfò. tètè máa bọ̀ ní NBI Institute tó kọ́ṣẹ́mọṣẹ́ pẹ̀lú owó péréte níbi táwọn olùkọ́ tíṣẹ́ yé tinú tòde á ti fi ṣẹ́ hẹ̀ kedere tí wọn náà sì dọ̀gá ara ẹ wàá tún gbàwé ẹ̀rí nínú àwọn ICT. ẹ ṣeun o olóríire o nọ́mbà tíkẹ́ẹ̀tì tó jẹ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ bọ̀gìnì yẹn rèé o òdo ẹgbọ́n ta ni ta ló máa fọkọ̀ ayọ́kẹ́lẹ́ bọ̀gìnì méjì tí iléeṣẹ́ IAS fẹ́ fi tọrẹ fún oníbàárà ṣe ìfàjẹ́ torí níbi tí wọ́n gbé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ bọ̀gìnì méjì ọ̀hún sí di ọjọ́ ìyíkoto gbogbo ẹni tó débẹ̀ ló ń lanu pé eléyìí ó wá pọ̀ jù ẹni tó máa fọkọ̀ ayọ́kẹ́lẹ́ bọ̀gìnì ṣe ìfàjẹ́ òkú tí ì mọ̀ ó lè jẹ́ ìwọ gangan ló máa jẹ́ ẹ má wàá gbàgbé o pé bí tíkẹ́ẹ̀tì oríire tí ń bẹ lọ́wọ́ bá ṣe pọ̀ tó láǹfààní àti fi ọkọ̀ ayọ́kẹ́lẹ́ bọ̀gìnì ṣe ìfàjẹ́ náà ṣe pọ̀ tó
èyíkéyìí ilẹ̀ wa tẹ́ ẹ bá rà ẹ lè san ó kéré tán 50,000 naira nínú ẹ̀ láti jẹ àǹfààní yìí dọ̀bà. tètè kàn sí iléeṣẹ́ IAS tó bá súnmọ́ ọ jùlọ pé 09033773189 ẹ sì kó ojúlọ́nà King City Estate IAS tuntun tá a máa ṣe ayẹyẹ ṣíṣí ẹ̀ ní January 30th ọjọ́ yẹn gangan la máa yí koto. nínú ọdún tí mẹ́láyé ti kérésì lọ́yà tó gbádùn wa lárí. ọdún kérésìmesì tún ti wọlé dé o. ẹ jẹ́ ká dára wa lára yá ní ọdún kérésì Sweet FM. ẹ wá ní ìrírí tó ládùn ní ọdún kérésì Sweet FM pẹ̀lú àjọṣepọ̀ OOPL Rounder Fun Sport pẹ̀lú ẹgbẹ̀rún méjì náírà 2,000 naira péré. bẹ́ẹ̀ni ẹgbẹ̀rún méjì ẹ kó àwọn ọmọ yín dání kí ẹ wá jẹ ìgbádùn alárinrin ní Rounder Fun Sport ní Olúṣẹ́gun Ọbásanjọ́ Presidential Library OOPL Abẹ́òkúta ní ọjọ́ kẹrìndínlógún kẹtàdínlógún àti kejìdínlógún oṣù kejìlá ọdún 2021 ìyẹn 16, 17, 18 of December 2021. àwọn nǹkan ṣeré àti ẹ̀bùn pọ̀ lóríṣiríṣi ó máa ládùn gan bẹ́ẹ̀ ṣe máa pàdé àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́ fẹ́ràn jùlọ. má ṣaláìsí níbi ìgbádùn kẹlẹlẹ ọlọ́jọ́ mẹ́ta ọdún kérésì Sweet FM hooray! ìgbádùn alárinrin ìrírí alárinrin tíkẹ́ẹ̀tì yóò wà níbi ìṣeré ẹ jẹ́ ká pàdé níbẹ̀. olóṣèwédìwé ọ̀làjú ṣàlàṣe olótí dáyé tipẹ́tipẹ́ ọ̀làjú ṣàlàṣe ó tó wá di mọ́rígì wé. ìrìn àjò Ogunfunminire òun àti àwọn èèyàn ẹ̀ láti Ilé Ifẹ̀ títí tí wọ́n fi dé ibi àwo wọ́n rì sí tí ó wá padà wá di Àwórì tá a fi ń pè wọ́n ní ọmọ Àwórì. òun náà nìyí tá a gbìyànjú tá a mú wá lónìí. àtótó arére gbogbo àkìtàn sọ̀kalẹ̀ ewé ẹ̀kọ́ sọ̀kalẹ̀ agbálẹ̀ ọjà sọ̀kalẹ̀ Adédèjì Salami Skeledi pírẹsẹ̀ntà akínkanjú ọmọ bàbá akínkanjú ọmọ pẹ̀rì olójó òǹgbòdú àwòjàwò lọ. ó tó wá di mọ́rígì wé ọ̀làjú ṣàlàṣe òyìnbó ló ṣèwédìwé. a gbìyànjú a dúpẹ́ lọ́wọ́ àwọn èjìká tí ò jẹ́ káṣó yẹ̀gẹ̀rẹ̀. bákan náà a dúpẹ́ lọ́wọ́ New Taste àwọn New Taste tí wọ́n fún wa ní bread ká fún àwọn èèyàn. àwọn New Taste a dúpẹ́ lọ́wọ́ wọn àwọn ni wọ́n fún wa ní bread ká fún àwọn èèyàn lórí ètò yìí ọpẹ́ lọ́wọ́ wọn. bákan náà àdújá dúpẹ́ lọ́wọ́ alátàndá náà Akọ́láwọlé Àtàndá Adéjòjò Kasnati ọmọ arúgbó Kasnati Sugar Mr 1212 Kasnati Sugar Mr 1212 Kasnati ọmọ arúgbó táwọn náà tí wọ́n ní ká fún àgbàlagbà kan ká fún àwọn àgbàlagbà ní aṣọ ó kù ìkànlẹ̀ ó kù kan wọ́n sì tún fi owó tí wọ́n máa fi ràn náà wọ́n fi lé yẹn náà ọpẹ́ lọ́wọ́ alátàndá Kasnati ọmọ arúgbó Kasnati Sugar Mr 1212. ẹjá dúpẹ́ lọ́wọ́ RSK Furniture and Company náà ká dúpẹ́ lọ́wọ́ The Press School ọpẹ́ lọ́wọ́ Trust in God James Adventure bákan náà Àrò College adúpẹ́ lọ́wọ́ àwọn náà. ẹjá dúpẹ́ lọ́wọ́ wòlíì Ọlọ́run níṣọlá mọ́sòrò bàbá orí òkè mọ́lẹ̀ bàbá oní bíbélì ẹgbẹ́ bọ́ba kẹyẹ ìlú Ìbàrà ẹ ṣeun olóyè Fálíkì Fagbénró Amúṣàn olúwo ìlú Ìbàrà ẹ ṣeun olóyè Fábọ̀wálé àríbìrì kọfà bàbá Ọ̀yọ́ ẹnu ẹ máa ṣeun ẹjá dúpẹ́ dáadáa lọ́wọ́ olóyè Abíọ́dún Amúṣàn Akíngbógun ìlú Ìbàrà Balógun Òkè Àtà ká sì dúpẹ́ lọ́wọ́ olóyè Pius Ìbítókun Obama olórí ọ̀dọ́ jagun àṣọ Mango Òkè Àtà ẹjá dúpẹ́ lọ́wọ́ ẹ̀gbọ́n wa náà dáadáa ẹ̀gbọ́n wa olóyè Káyọ̀dé Akíntúndé baálẹ̀ Ajígbáyé Òkòkò àwọn náà fún wa lẹ́bùn lórí ètò yìí bákan náà olóyè Adéyínká Babátúndé Rasheed baálẹ̀ Ìgbò Ejò olóyè Adéyínká Babátúndé Rasheed ẹ ṣeun Alhaji Monsuru kówó pé babalájé Nata Youth ẹ ṣeun gan bákan náà ẹ̀gbọ́n wa olóyè Fẹ́mi Sunday tí gbogbo èèyàn mọ̀ sí Femgas ẹ̀yin náà ẹ ṣeun gan ọ̀gbẹ́ni Kazeem Aláwọ̀ Ẹkùn Kówé Road ẹ ṣeun bákan náà ẹ̀gbọ́n wa Kẹ́hìndé Ọlọ́ládé Ẹlẹ́ranṣo ẹnu ẹ ṣeun olóyè Bánkọ́lé Owólabí àròlé Ifá Balógun oníṣègùn ìlú Ìbàrà ẹ ṣeun ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ Honorable Ìgbàláyé Wàsíù Ayọ̀délé Ìwà Foundation náà ẹ wá jẹ́ ń pe káàdì ẹ jẹ́ mú káàdì ní pápápá láàmú káàdì eléyìí títí ẹ̀gbọ́n wa Eléjìrẹ́ ni
ẹ̀gbọ́n wa eléjì rẹ̀ tó wà ń sábó àwọn wọn ni a fún yín káàdì pọ̀ nílẹ̀ dáadáa lénìí káàdì eléyìí red ni ẹ̀yin tẹ̀ ń lo red ó yẹ tẹ̀tíwájú ẹ̀ ṣe ẹ̀ ti tẹ̀ ó yóò ń rèé 0784 0760 6348 2610 káàdì yẹn láti ọ̀dọ̀ ẹ̀gbọ́n wa red yẹn láti ọ̀dọ̀ ẹ̀gbọ́n wa eléjì rẹ̀ tó wà ń sábó nìyẹn ó yẹ tún gbìyànjú eléyìí láti ọ̀dọ̀ ọ̀gbẹ́ni Fẹ́mi Ọ̀ṣínbọ̀lá papa alága First Nigeria my two branch káàdì tọ̀dọ̀ wọn rèé green ó yẹ tẹ̀ ṣe ẹ̀ ti tẹ̀ òun rèé 40774 87474 31906 káàdì yẹn láti ọ̀dọ̀ ọ̀gbẹ́ni Fẹ́mi Ọ̀ṣínbọ̀lá papa alága First Nigeria my two branch òun nìyẹn ó yá ẹ̀yin tẹ́ ẹ bá tún lo red náà ẹ tún gbìyànjú ẹ tún bá mi tẹ ilé yìí náà ẹ̀yin tẹ́ ẹ tún lo red ẹ bá ń tẹ ilé yìí náà òun rèé káàdì Alhaji Idris Lawal Aluma First Nigeria káàdì Alhaji Idris Lawal Aluma First Nigeria òun rèé red 1143 4150 2289 6542 káàdì yẹn ti Alhaji Idris Lawal Aluma First Nigeria káàdì títí tọ̀dọ̀ wọn nìyẹn ó yá ẹ̀yin tẹ́ ń lo yellow ó yá ẹ jẹ́ á lo agbo yellow ẹ̀yin tẹ́ ń lo yellow rèé káàdì olóyè Akínọlá Ganiu baálẹ̀ housing estate òkè àtà olóyè Akínọlá Ganiu baálẹ̀ housing estate òkè àtà káàdì wọn rèé ó yá ṣe ti ṣe tán òun rèé yellow 5675 2243 6158 12510 káàdì yẹn ti olóyè Akínọlá Ganiu baálẹ̀ housing estate òkè àtà òun nìyẹn ẹ jẹ́ tún gbìyànjú ẹ jẹ́ àtúmọ̀ eléyìí náà yẹ́lò náà ni ti olóyè elégbèdé Sẹ̀míù akọgun akọ́lékótó òkè àtà olóyè elégbèdé Sẹ̀míù akọgun akọ́lékótó òkè àtà àwọn náà ló tún ní eléyìí àwọn ni wọ́n nìyí yẹ́lò 5570 33 39 31 79 51 290 káàdì yẹn tí olóyè elégbèdé Sẹ̀míù akọgun akọ́lékótó òkè àtà káàdì tọ̀dọ̀ wọn nìyẹn ẹ jẹ́ sáré mú yẹ́lò yìí náà ẹ jẹ́ mú eléyìí náà green ni ẹ jẹ́ mú green yìí náà ẹ jẹ́ mú káàdì Alhaji Ọlájídé Ààrẹ Abúlé Ṣòwò ẹ̀ka onígangan randa green òun rèé 40776 26001 39093 káàdì yẹn títí Alhaji Ọlájídé Ààrẹ Abúlé Ṣòwò ẹ̀ka onígangan randa òun nìyẹn káàdì ọ̀gbẹ́ni Kazeem aláwọ̀ ẹkùn Kówé road káàdì ọ̀gbẹ́ni Kazeem aláwọ̀ ẹkùn Kówé road òun lélẹ́yìí green nìyẹn náà green ni òun rèé 40776 24678 36209 káàdì yẹn tí ọ̀gbẹ́ni Kazeem aláwọ̀ ẹkùn Kówé road káàdì tọ̀dọ̀ wọn òun nìyẹn kádúpẹ́ lọ́wọ́ ẹ̀gbọ́n wa náà JJ Olúwaṣẹ́gun Auto Lubricator Services ẹ ṣeun gan-an àwọn tí wọ́n fún wa ní búrẹ́dì náà búrẹ́dì New Taste ẹ̀yin náà ẹ máa ṣeun gan-an Akọ́láwọlé Àtàndá Adéjòjò Kasnati Sugar Àlàyé 1212 ẹ̀yin náà ẹ ṣeun gan fún aṣọ tẹ̀ ní ká fún àwọn àgbà ẹ ṣeun fún aṣọ tẹ̀ ní á fún àwọn àgbà náà kádúpẹ́ lọ́wọ́ kábíyèsí ọba Dr. Jacob Olúfẹ́mi Ọmọládé JP Olúbàrà ti ìlú Ìbàrà adúpẹ́ lọ́wọ́ wọn náà kádúpẹ́ lọ́wọ́ wọn dáadáa gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ wa lójú òpó kọjú síwèé thank you so much ẹ ṣeun gan-an Ogunfunminire Ridwan àti gbogbo ẹ̀yin tó kù náà olóyè elégbèdé Sẹ̀míù ẹ ṣeun ẹ̀gbọ́n wa náà ọ̀gá wa Alhaji Monsuru Kówópé ẹ ṣeun gan-an tẹ́ bá fẹ́ pè mí lẹ́yìn ètò àti pé Akínníyì tá a ní ó pè wá Abbas Akínníyì fún ti ẹ̀bùn ẹ̀ nọ́mbà yìí làwọn náà máa pè sí 080 69 57 1835 080 69 57 1835 bí yẹn ṣe jẹ́ lónìí nìyẹn jàre tí n bá ní ṣó ti yẹ sọ pé gan ẹ wá bá ń wẹ́ràn bíbọ̀ kẹ́ fún mi lómi tútù. ayé tipẹ́ tipẹ́ ọ̀làjú ṣàlàṣe kó tó wá di mọ́rí. bàbá